Lẹ́yìn ọdún mẹ́rin, ìrun Jimọh yóò bẹ̀rẹ̀ padà ní Ado-Awaye Central Mosque. Ìrètí ti wà báyìí pé wọn yóò kírun Jimọh ní mọ́sálásí àpapọ̀ tìlú Ado-Awaye nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Friday 30 oṣù karùn-ún ọdún yìí. Láti ọdún mẹ́rin sẹ́yìn ni wọ́n ti mọ́sálásí náà pa látàrí wàhálà tó bẹ́ sílẹ̀ lẹ́yìn ikú ìmáàmù àgbà mọ́sálásí ọ̀hún, Sheikh Salaudeen Oníyọ̀. Sheikh Oníyọ̀ ló ṣubú lulẹ̀ tó sì kú lásìkò ìrun kùtùbà nínú mọ́sálásí ọ̀hún lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún 2021. Ṣùgbọ́n bí bàbá náà ṣe kú tán ni wàhálà bẹ́ sílẹ̀ lórí ẹni tí yóò jẹ olórí mọ́sálásí àpapọ̀ yìí, tó sì yọrí sí títì bẹ̀ pa lóṣù kẹsàn-án ọdún 2021. Wọ́n sì sí lóṣù kejì ọdún 2022, ṣùgbọ́n tí wọ́n tún ti padà nítorí ṣe ni wàhálà náà tún búrẹ́kẹ́ sí i nígbà tí wọ́n kéde Sheikh Ibrahim Kọ́ládé gẹ́gẹ́ bí ìmáàmù àgbà. Látìgbà náà ni wọ́n sì ti wà ní kóòtù. Àmọ́ ṣá, nínú ìdájọ́ kan láìpẹ́ yìí ni onídàájọ́ E.O. Ajayi tilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé àwọn olùjọ́sìn ọ̀hún ní ẹ̀tọ́ láti sin Ọlọ́run lábẹ́ òfin, ó sì pàṣẹ pé kí wọ́n ṣí mọ́sálásí náà lẹ́yẹ-ò-sọkà.